Gani Adams fún ara ẹ̀ apànìyàn ni tí ò bá ń ṣe apànìyàn. Kí ni ìdí nígbà tó ní pé òun mọ̀ wípé olóyè Sunday Igboho ló pa Bọ́lá Ìgè? Nígbà yẹn kí ló dé tí ò sọ? Ṣé èní ni àbí àná? Ṣọdún kan ni àbí méjì àbí mẹ́ta? Ìbẹ̀lẹ̀ tí máa mọ̀ pápánìyàn ló fún ara ẹ̀. Ẹ wo ọ̀rọ̀ Yorùbá nation yìí, nígbà tán fẹ́ bẹ̀rẹ̀ agitation yìí, wọ́n dídì pé ni pé wá lídìí wa oníkan lọ mú 2 billion naira wá kóun tó lè lídìí ọmọ Yorùbá. Tó bá jẹ́ ìran Yorùbá ṣá bíìlì Yorùbá lówó. Olóyè Sunday Igboho dẹ̀ dìde pé màá ṣe kinní yìí. Ó wá rí pé ó ti ṣe kinní yìí, ó ti ń jà, ó ti ń gbòtó. Ìgbà tí ìṣòro yìí wá dé torí pé wọ́n lọ balẹ̀ ẹ̀jẹ̀, wọ́n ṣe gbogbo ẹ̀, wọ́n ṣe ohun gbogbo. Ẹ wá béèrè lọ́wọ́ òun fúnra rẹ̀, ṣé kò mọ̀? Kò sí nínú sísítẹ̀mù ìgbà tán fẹ́ lọ bọ́ọ̀sì ilé Sunday Igboho. Kí lòun wá lára ẹ̀yẹn? Òun náà ń wá ẹ̀mí ẹ̀. Ó wá wò lé ní pé àṣírí gbogbo àwọn nǹkan wọ̀nyí ti tú. Ló fi wá wò pé kí lòun lè ṣe. Ló fi wá ní pé olóyè Sunday Igboho pẹ̀lú wọn lọ́lọ́pàá Bọ́lá Ìgè. Ó fẹ́ dá wàhálà sí àárín ọmọ Yorùbá, wàhálà táǹtán tí ò tí ì tán. Nígbà àwọn ayé Awólẹ̀, nígbà ayé Akíntọ́lá pẹ̀lú Awólọ́wọ̀, débi tí adé dúró lé ní. Irú wàhálà yẹn gangan ló fẹ́ kí ó máa fà kí Yorùbá máa fọ okùn wàhálà ní gbogbo ìgbà. Ṣebí nǹkan oṣù yìí ló gbé ẹsẹ̀ bàbá Freddy Fáṣẹ̀hùn tó pè é kó wá jẹun, tó dì í lọ́wọ́ mú, tó dẹ̀ sí dé inú ìwé ilẹ̀. Kí wá ní nǹkan tó wá ń sọ lénìí? Ó ti wò ipò olóyè Sunday Igboho ní padà wọ Nàìjíríà mọ́ pé nínú kan pa àbí nǹkan kan. Ó wá rí i pé ó tún wọlé padà, ló fi wá wò pé Tinubu gbé kinní kan fún, Tinubu ṣe kinní kan. Ẹ má jẹ́ kí a tanra wa jẹ. Tí n kí fakọ́tì ọkùnrin yẹn lò. Ayé ojú ẹgbẹ́ orí ò kì í ṣe ní 50 lèmi náà. Mo mọ̀ dáadáa ní Mushin. Mo tún mọ̀ bó mọ̀ adọ́lọ́ṣe Bush ní Badagry nígbà tá a ṣàyọ̀ ọjọ́ ìhò Oòduà ni. So kí ni irú nǹkan tó ń sọ? Èmi náà ń pẹ̀lú olúwo white nísàlẹ̀ Èkó nínú Pélé Wúrà lẹ́gbẹ̀ẹ́ Dejisco. Kí ni nǹkan tó ń sọ lénìí? Ẹ yẹ̀ wò, ṣọ́wọ́ òun fúnra ẹ̀ mọ́, ẹ béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣọ́wọ́ ẹ̀ mọ́. Iṣẹ́ tó ń ṣe, òwò tó yàn láàyò tó dọ́wọ́ OPC, ṣòwò kan lọ pẹ̀lú àwọn anú igbó ni àbó òwò kan lọ pẹ̀ dìyẹ. Ṣebí ọ̀tá Yorùbá náà nìkan gbógun tì. Ṣebí gbogbo apátálà dẹ̀ mọ̀ pé ààrẹ náà fi ń jẹ ààrẹ. Ṣé ọmọ bíbí inú Ọ̀yọ́ náà fi ń jẹ ààrẹ ni? Ẹjọ́ tó rọ Ọlọ́run Elédùmarè, ẹjọ́ ẹ yára láti gbọ́rọ̀, ẹ lọ́ra láti fèsì sí ọ̀rọ̀ ẹ bá Gani Adams. Tìtorí wípé tí ẹ̀dá kan bá ti wà láyé tó ní ìlara ọmọlàkejì tó jẹ́ pé kí gbogbo nǹkan láyé kó di tòun nìkan, bọ́ọ̀rọ̀ ẹ ṣe máa ń dá nìyí. Ẹ gbọ́ nígbà tó sọ kó tó di pé wọ́n dìbò, ó ní ààrẹ tán ní kóun lọ jẹ kì í ṣààrẹ ọ̀nà kakanfò, ààrẹ orílẹ̀-èdè ni, kóun fẹ́ ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Kí ni communication ẹ̀? Kí ló ní? Kí ni standard ẹ̀? OPC ló jẹ́ kán mọ̀, there is nowhere to be found. Kò sí ibi tán ti mọ̀ láyé. OPC ló jẹ́ kán mọ̀ pé wọ́n exist. So tó wá dé ní tìmọ̀lé ń ṣòro, ìwọ ló lóore èèyàn tó pààyàn. So o fẹ́ kí Ọ̀ṣun àti Ọ̀yọ́ kán kẹ̀yìn síra wọn. Ondo State, Èkìtì, gbogbo wa ká kẹ̀yìn síra wa nígbà tó bá mú ọmọ orogun sínú rẹ̀ tó ń rù ú. Ṣé ọmọ Ondo State ni ẹni? Jáde síta dárúkọ ìlú bàbá títí ẹ gangan. Kò sẹ́ni tí ò ní ìlú bàbá títí ẹ. Gbogbo ẹ̀ pátá lóníbi tó ti tán wá, gbogbo ìpá ló níran tó ti wá, kò sí ẹ̀kan tí ò níran tó ti wá. Èèyàn míì wá láti ran Tápà, èèyàn míì wá láti ran Haúsá, èèyàn míì wá láti ran Ìlọrin, èèyàn míì wá láti ran Tógò, ó wá láti ran Bẹ̀nẹ̀. Bá ṣe jọjọ wá nìyẹn. Káàkiri tó máa ti ń pa ìtàn lé bàbá oníkúlùkù, ó ní láti migrate wá. Kí ló dé? Má da ilẹ̀ Yorùbá rú o. Má da ilẹ̀ Yorùbá rú rárá. Ẹni tó wá ló máa da ilẹ̀ Yorùbá rú, ilẹ̀ Yorùbá béèrè ẹ̀mí ẹ̀. Má da ilẹ̀ Yorùbá rú rárá. Kó ṣọ́ra gidigidi. Kó jẹ́ kó lọ kọwọ́ ọmọ ẹ bọ́ṣọ́. Ilé mi lẹ́yọ òrí ké àwọn níbi kankan tá lè sá lọ. Ilẹ̀ bàbá wa láwà, ìlú bàbá wa gbogbo wa wà. Níbi kankan tá lè sá lọ rárá. Tàfi ń dàbí ilẹ̀ bàbá wa. Kó jọ tó lọ Ọlọ́run abẹ́ ni o. Abẹ́ni tó bá kọ́ bọ̀ ilẹ̀ Yorùbá tó ló máa rò ó, tó ló máa dalẹ̀ Yorùbá rú. Olódùmarè máa da ìran ẹrú. Á da ìran ẹrú, á ba ìran ẹ jẹ́. Bẹ́ẹ̀ ni mo sọ. Orúkọ mi ò yípadà, ọba Jacob Òrìṣàmìkà. Ẹyin lójú Olódùmarè, irúgbìn Ọlọ́run tí ò ṣe é fàtu, bàbá olómi lẹ́sẹ̀kẹsẹ̀. Alága ògbóni àbọ̀ríjì àgbáyé worldwide. Olú ìṣẹ̀ṣe fúnlẹ̀ Yorùbá, ọba òdodo àsáyédẹ̀rọ̀.
aláṣẹ àti olùdarí ọ̀rọ̀ mi Trado Medical Health Center jọ̀ọ́ mo rọ̀ yín mo bẹ̀ yín ẹ ṣọ́ra gidigidi àdó àdá o. Ọyẹ wọnú ọkọ̀ kò sí gidigidi. Alága. I don't want any X-Man in the one land again.